tó àtúndé lọ́sàn-án wọ̀nyí ká fi ètò kan jomitoro ọ̀rọ̀ lónìí lọ́sàn-án yìí lórí ọ̀rọ̀ bí nǹkan ṣe ń lọ ní 2024. a ṣàdéhùn kan fún yín ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn lórí ọ̀rọ̀ bí ọdún 2024 ó ṣe rí tá a sọ̀rọ̀ nípa ẹ̀. a sọ̀rọ̀ nípa àwọn astrology, Chinese astrology. a dẹ̀ tún fi compare títa bàbá wa nílẹ̀ òtù òjèrè. Concluding part ẹ̀ ládọ́gbọ́n mú wálé ní kákan fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ni a fẹ́ ṣàlàyé lórí àwọn nǹkan kan torí a ti rí àwọn èèyàn tán ti bẹ́ sórí ìkànnì torí kálukú sáà ń sọ nítorí nínú ọdún 2024. gbogbo ẹ̀ náà lábẹ́ kádàrá náà tún ni eré tá a fẹ́ kó jẹ́ pàtàkì káwọn èèyàn orí dìmú ń bẹ̀ ohun gangan náà ni pé gbogbo ẹ̀ náà abẹ́ kádàrá ni àti ìgbìyànjú torí pé tá a bá ń sọ̀rọ̀ lórí kádàrá a gbọ́dọ̀ mọ ìyànnàná rẹ̀ dáadáa. ọ̀pọ̀lọpọ̀ máa ń gbàgbé pé ìgbìyànjú náà ó kó like bíi 70% nínú ìrìn àjò ayé èèyàn lílé tí ẹ pé a máa sọ̀rọ̀ nípa ìyànjú nínú ètò tá a gbé dání lénìí. a sì fẹ́ kí ẹ fetílẹ̀ sí dáadáa kẹ́ ẹ gbọ́. Àṣàbí Ọ̀jẹ̀ ni olórin tá à ń gbọ́ yìí. n tí a fẹ́ ká múlò nínú orin tó ń kọ yẹn ni pé kó sọ̀rọ̀ nípa ìṣẹ̀dálẹ̀ ìran Yorùbá àti ìgbàgbọ́ tí Yorùbá ní nínú Ifá. òun nìkan tá a fẹ́ múlò nínú orin yẹn. ẹ máa gbọ́ o. bẹ́ẹ̀ni 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 ibi tí gbìyànjú ti wọlé nù o. eré tá a fẹ́ kí ẹ múlò nínú ẹ̀ àti dọ́gbọ́nyàn ìnànà rẹ̀. eléyìí tí ó wá ṣe pàtàkì jù lọ́nbẹ̀ tá a fẹ́ kí ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ dáadáa òun ní ètò kan tá a ṣe ní December tá a dẹ̀ ṣàdéhùn pé kó ọdún yẹn tó parí ká tó wọ 2024 a mú àkọ́tún ètò wa lórí ọ̀rọ̀ tá a sọ ń gbà yẹn tí a padà rí ààyè láti sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ nípa Chinese astrology tá a sọ̀rọ̀ nípa Dragon Year 2024. níjọ́ yẹn lọ́hùn mo ṣàdéhùn pé màá mú déètì tó máa bẹ̀rẹ̀ wá ní 2024. ó dín lóṣù kan lénìí tí ó bẹ̀rẹ̀. ẹ máa expect Dragon Year ní February 9, 2024 la máa wọnú Dragon Year. mo ti rí àwọn èèyàn àwọn tó ń lo British astrology tí wọ́n ti sọ̀rọ̀ nípa 2024. mo rí ìdẹ́rùbà ìbí ìdúnkokò mọ́ tó wà nínú ẹ̀. mo kàn ń bú sẹ́rìn mò ń rẹ́rìn mò ń wò wọ́n ràn. mo ti pàdé oríṣiríṣi àwọn pásítọ̀ wòlíì bó ti jẹ́ pé àwọn àáfàá kì í fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa ojú ọdún pé kí lọ́dún kan fẹ́ sọ. tíra wà tó cover fún
bọ́ nítorí ìlànà àwọn mùsùlùmí kò fi bẹ́ẹ̀ sí nǹkan tó pọn dandan jùlọ. Ìgbàgbọ́ tí mùsùlùmí ní ni pé ìgbìyànjú rẹ òun ni ó mú ẹ lára dá. Ìgbàgbọ́ tí Islam believe nìyẹn. Wọn ò believe nínú ká máa wo ojú ọjọ́ fún nǹkan kan. Ìyẹn lọ báyẹn. Ilé tó wá pàtàkì jùlọ jù tí mo fẹ́ káwọn èèyàn dì mú nínú Chinese astrology tí mo ń try láti sọ̀rọ̀ nípa ẹ̀, ó ní wípé dragon year Chinese pàtàkì ẹ̀ gan. Wọ́n dẹ̀ rí bí ọdún tó jẹ́ pé tí èèyàn bá fẹ́ ṣe nǹkan rere ó dáa kéèyàn bẹ̀rẹ̀ rẹ̀ nínú ọdún yẹn. Ẹni tó bá fẹ́ kí nǹkan tó ń ṣe ọdún àṣeyọrí ni o, ọdún àṣeyọrí ni. Ìkìlọ̀ kan wá wà nínú 2024 táwọn èèyàn ò mọ̀, tí ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ ò kíyèsí, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń jáde tó ń sọ̀rọ̀ nípa 2024 tí wọn ò sọ̀rọ̀ dé, bóyá wọn ò dẹ̀ mọ̀ ni a lè sọ. 2024 ó máa ń create impact nínú ìrìn àjò ayé èèyàn. Téèyàn ó dà nírìn àjò ní ọjọ́ ọ̀la rẹ̀ 2024 máa sọ̀rọ̀ nípa ẹ̀. Gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé lọ́dún yìí ó ní ìrìn àjò ayé yín ní 2024. Tẹ́ ẹ bá ṣe successfully ní year yìí, ìrìn àjò ayé yín ni. Ẹni tí ó bá wá ṣe mistake tó wò pé àti gòkè òun gbọ́dọ̀ tẹ ẹnìkan mọ́lẹ̀ kóun lè bá gòkè, àbí kóun ba iye àwọn èèyàn jẹ́ kó lè rojú rere àwọn ẹ̀dá kan torí àti rí ìgbà tiẹ̀ lò, tó bá dán wò ní 2024 yìí, ó ti create ọjọ́ iwájú kan fún ní àjò ayé rẹ̀ àti generation tí ó jáde lára ẹ̀. Ibi tí mo ti fẹ́ kẹ́ ẹ lọ kíyèsí dáadáa nìyẹn, tí àwọn onímọ̀ ò ní sọ̀rọ̀ dé, ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ ò ní sọ̀rọ̀ débẹ̀ láéláé. Dragon year ẹ lọ wá dáadáa, ẹni tó bá gùdù ní research ẹ lọ search fún dáadáa nù Chinese astrology. Pàtàkì ọdún ńlá tó lágbára ni o. Mo sọ̀rọ̀ kan ní last year, mo ní Chinese máa ń lóyún nítorí ọdún yìí. Wọ́n lóyún ní previous year, wọ́n á bímọ sí inú dragon year. Ó nídìí torí ọjọ́ ọ̀la kì í ṣe èní gangan ní 2024 tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Gbogbo àwọn tó sọ̀rọ̀ ń pa kí ni 2024 mẹ́rin mú wá, ọdún yìí nìkan náà sọ̀rọ̀ ń pa ẹ̀. Wọ́n á sọ kí ni impact tí ó ní lórí ọdún tó tẹ̀lé, àtọdún tó tẹ̀lé, àtọdún tó tẹ̀lé. Research Chinese gbá lórí ìrìn àjò ayé ni pé kíní kan ni ó bí nǹkan kan. Èèyàn kàn déédéé rí rẹ̀ nínú àdánwò kan àbí inú nǹkan kan pé ó pàtàkì nǹkan kan, bí kò ṣe pé nǹkan kan ló bí. Òun ni nǹkan tẹ́mi fẹ́ fàyọ tí mò ń sọ̀rọ̀ lé lórí pẹ̀lú ìmọ̀ tí Chinese ní. Ní 13 years back, ẹni tó bá ti wà ní age 45 to 50 upward, let's say 45 upward, ẹ flashback 13 years back, kí lẹ ṣe 13 years ago tẹ́ ẹ̀ ṣe mọ́ àbí tẹ́ ẹ̀ sì ń ṣe lọ́wọ́lọ́wọ́. Tẹ́ ẹ̀ bá ṣe mọ́, ó ní nǹkan kan tó cause bóyá ẹ handle nǹkan kan negatively ní 13 years ago. Impact kìíní yẹn máa wà nù ayé yín lénìí ní 2024 tá a wà yìí. Nǹkan tí Chinese ń try láti prove nìyẹn, tí mò ń try sọ pé ntẹ́ ẹ bá ṣe náà, ìwọ tó bá tẹra mọ́ ìkà ṣíṣe, àbí ayé àwọn èèyàn ń bàjẹ́ lọ́wọ́ rẹ ní 2024, àbí àwọn èèyàn ń sunkún látọwọ́ rẹ ní 2024, lọ kọ́lẹ̀ pé ìrìn àjò ọjọ́ iwájú rẹ ló kọ́lẹ̀ lénìí ló ti bẹ̀rẹ̀ ní 2024 yẹn. Ìtí ó dúró díẹ̀ lọ́la 2024 yìí ni wàá rí. Ìtí 2024 ń try láti sọ̀rọ̀ ń pa rẹ̀ nìyẹn o, tí Chinese improve lórí 2024 táwọn èèyàn ò mọ̀, tèmi ń try láti sọ nìyẹn, wípé ìmọ̀ ni kẹ́ ẹ wá. Àìkàn dédé ka àkọọ́lẹ̀ alákọọ́lẹ̀, ẹ lọ gbá research lórí àkọọ́lẹ̀ tẹ́ bá fẹ́ gbé jáde. Nítorí pé Yorùbá mọ̀ pé kíní kan ní àyájọ́. Àyájọ́ kì í ṣe ègèdè. Ìfi nǹkan wé nǹkan tó ti ṣẹlẹ̀ rí náà ń pè ní àyájọ́. Bọ̀ ọ̀pọ̀lọpọ̀ tá máa sọ̀rọ̀ àyájọ́ sí ọ̀tọ̀ ẹlòmíì máa tú sí pé ègèdè ni àbí ọ̀fọ̀. Ìran Yorùbá gbàgbọ́ nù ká yá ọjọ́ kan tó ti ṣẹlẹ̀ níbì kan ká máa yá lò ní present situation. Ntí Yorùbá ń pè ní àyájọ́ nù, ká yá ọjọ́ yẹn lò.
pé nígbà tí Ọ̀rúnmìlà gun òkè kinní kan ó wá pàdé kinní kan, wọ́n wàá mú wá sí nǹkan tó ń ṣẹlẹ̀ currently, wọ́n á máa fi wéra wọn. Ohun tí Yorùbá ń pè ní àyájọ́ nìyẹn tó ti ṣẹlẹ̀ rí. So ìrìnàjò tí Chinese rìn nìyẹn, mo sọ pé Ifá àti Chinese astrology wọ́n relate gidi gan, wọ́n relate gan. Tẹ́ bá ẹni tó bá jẹ́ olùwádìí tó jẹ́ ẹlẹ́kọ̀ọ́ tó ń wá ìdí ìmọ̀ ìjìnlẹ̀ nǹkan, ẹ rí i pé méjèèjì ó fara pẹ́ra. Nínú nǹkan tí mo sọ last year, àwọn tí wọ́n máa ń gíìvù ìran rírí, ẹnìkan jáde lórí ìkànnì láìpẹ́ yìí tá à ń wò tó ń sọ̀rọ̀ nípa àwọn pásítọ̀ kan, wòlíì kan tó ti tóbi, wọn ó kú, àwọn kinní kan ó kú, ọgbọ́n wa bẹ̀rẹ̀ sí ní mention bàbá Adébóyè. Kinní yìí bà mí lẹ́rù gan. Ẹ̀kọ́ kò fààyè gbogbo orú ìrìn àjò bẹ́ẹ̀, kò fi í lẹ̀. Torí ẹ̀ ni a ti ní káwọn èèyàn ṣọ́ra pẹ̀lú àwọn oní àgàbàǹgebè èèyàn. Ẹ̀kọ́ kò fààyè irú nǹkan bẹ́ẹ̀ lẹ̀. Even tẹ́ ẹ bá rí nǹkan tẹ́kọ̀ọ́ sọ ni pé kì í ṣe téèyàn máa ń discuss, ìyẹn ò sọ ẹ́ dá lágbára. Tí irú nǹkan yìí bá tiẹ̀ wá padà ṣẹlẹ̀ eventually, kò sọ ẹ́ dá lágbára. Ètò ṣe pàtàkì jù ni pé ìgbé ayé àlàáfíà àwọn èèyàn, kí làwọn èèyàn benefit nígbà tó gbé ìmọ̀ tiẹ̀ kalẹ̀. Torí ẹ̀ ni mo ṣe ń sọ wípé kẹ́lẹ́ mọ́ bí táwọn èèyàn rìn dé, kì í ṣe ibi tẹ́yìn dúró sí un, àwọn èèyàn ti kọjá bẹ̀. Gbogbo ẹnìkan lọ́dún yìí àwọn èèyàn ó kú, lọ́dún yìí owó epo wọ́n, ayé ti advance kọjá gbogbo level yẹn. Ayé tá a wà nù ẹ̀, ẹ̀kọ́ àti ìmọ̀ ti kọjá bẹ̀. Ẹ̀kọ́ àti ìmọ̀ kì í ṣìgbà tẹ́ bá tó wọ class kẹ́ ẹ tó ní. Ẹ̀kọ́ a máa bà léèyàn, ẹ̀kọ́ máa ń dédé fẹ́ sí èèyàn bí atẹ́gùn. Ìmọ̀ a máa bá èèyàn rìn bí ọ̀rẹ́, tẹ́ ẹ̀ ní mọ̀ pé ìmọ̀ ni tí ó máa tẹ̀lé yín káàkiri. So ìwọ tó bá wá ní ìdí ẹ̀ ni wàá grab ẹ̀, ẹlòmíì ó rí ìmọ̀ kò ní mọ̀ pé mọ̀ ni. So ìdí rèé tẹ́ fi ń rírú àwọn irú ìrìn àjò orú yẹn ní 21st century. Tẹ́ ẹ máa gbọ́ pé kìnìún kan ẹ̀wọ̀n ń dárúkọ èèyàn pé Pastor Adébóyè ìríran sọ pé yóò kú. Tí ò bá kú sẹ́yìn mọ́ lọ́n ni. Ìwọ tó sọ pé ẹnìkan ó kú, ìwọ gan kọ́, kí ló fún ọ l'assurance ọ̀la rẹ̀? Torí ẹ̀ ìmọ̀ ti kọjá gbogbo level yẹn, ìmọ̀ kọjá bẹ̀. Sánsan ó ti jù lọ fáfáfáfá. Ìmọ̀ ti kọjá bẹ̀. Ni mo ṣe gbé yín lọ níbi tí màá ti ń dún lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀ àlàyé. China ni ló jẹ́ ń gbé yín lọ bẹ̀. Pé ìwọ tó bá ń sọ̀rọ̀ tòní ọmọ ẹ̀yìn lẹ́jẹ́, àwọn tó ń listen sí yín nìkan nìṣòro tí wọ́n kàn máa ní tiwọn ni pé wọ́n máa wà lójú kan. Tán bá dédé ń gbọ́ nǹkan míì yóò mọ strange létí wọn. Nítorí pé ẹ ti limit thinking àwọn èèyàn sọ́dọ̀ yín. Torí pé ọ̀gọ̀rọ̀ èèyàn ló ń tẹ̀lé yín tẹ́ ti kó ṣìnà nínú ayé. Ìdí rẹ̀ rèé. Ìmọ̀ ti kọjá, ó ti beyond gbogbo level yẹn. In tí màá sọ fún wa currently ní 2024 ó ní mo dọ́gbọ́n pass yẹn. Mo wá fẹ́ sọ̀rọ̀ nípa tàwọn bàbá tiwa náà, eléyìí tó tún fara pẹ́ tí màá tún jẹ́ kẹ́ ẹ mọ̀ nípa kí ló fẹ́ ṣẹlẹ̀ ní 2024 pẹ̀lú ẹ̀rí. Bàbá wa kan ó ṣe research kan fún nínú lára àwọn nǹkan tá à ń pè ní kéèyàn ó gbìyànjú, ó ní ìran Yorùbá wà. Tẹ́ bá rí ọmọ Yorùbá tí bá kàn lanu tí máa ń sọ̀rọ̀ jáde gbàù, tẹ́ bá kíyèsí dáadáa, Yorùbá ní nǹkan méjì tí wọ́n fi wo òye náà. Ìṣẹ̀dá kan wò pé ilé tá a ti tọ́ ni, tàbí pé ìbí tá a bí. Nǹkan méjì ni wọ́n ṣì mẹ́rọ ẹni bẹ́ẹ̀ lára. Ìran Yorùbá ló wáìsì jù nínú ọ̀ràn tí mo ti bá pàdé nílé ayé mi, tó jẹ́ pé gbogbo nǹkan pátá ni wọ́n ní àkọsílẹ̀ fún. Gbogbo nǹkan pátá. Téèyàn bá ń jẹun jù ó lóko tí wọ́n ó pè é. Téèyàn máa ń sùn jù ó lóko tí wọ́n pè, wọ́n sì ní tí wọ́n fi wé nínú èdè Yorùbá. So tẹ́ bá wo 2024 dáadáa, bàbá kan wà wọ́n ń pè bàbá yẹn ní
à ń pe bàbá yẹn ní Ọ̀ságbèmí Ifáníyì ọba Ẹ̀dú. Nínú Ifá ojú ọdún tí bàbá yẹn dà ni wọ́n ti rí Ogbe-Okanran tá ń pè ní Ogbe-Okanran. Wọ́n ní Ifá àwọn wọn ló rí ire gbogbo. Ifá yẹn ló wá sọ pé ọdún yìí ọdún ojú odù ni. Tó jẹ́ pé rírí tajé ṣe pẹ̀lú rọrùn làwọn èèyàn ò fi rí ní 2024. Ṣé ń gbọ́ tí Ifá sọ? Nǹkan mẹ́wàá ṣùgbọ́n màá sọ mẹ́jọ nínú rẹ̀, màá fi méjì yòókù pamọ́. Ní bàbá yẹn sọ̀rọ̀ nínú àkọ́kọ́ nǹkan tán kọ́kọ́ sọ̀rọ̀ ní ọrọ̀ ajé. Wọ́n ní káwọn èèyàn gbìyànjú dáadáa, kí wọ́n gbìyànjú lórí ọrọ̀ ajé, pé tẹ́ bá gbìyànjú lórí ajé lọ́dún yẹn ẹ̀ ràjé jẹun pẹ̀lú rọrùn. Kì í ṣajé pé ká lọ mọ́ fèèyàn sówó, kì í sì ṣajé pé ká lọ mọ́ jí nǹkan ní nǹkan. Ìgbìyànjú ní iṣẹ́ ọwọ́ ẹni. Tẹ́ bá rántí pé ní last year nígbà tí mò ń sọ̀rọ̀ lórí Chinese astrology, mo sọ̀rọ̀ pa àti ìgbìyànjú tí mo ní káwọn èèyàn múra sí iṣẹ́ ọwọ́ wọn gidi gan. Ọdún yìí ọdún tó yóò pé olówó ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣàròyé lọ lórí bísínẹ́sì yín, tẹ́ ẹ bá ti mọ́kàn ọdún ayọ̀ lọ́dún yìí ẹ gbàgbé. Ifá yẹn wá advice àwọn èèyàn pé ẹni tó bá lájé lé kó bọ ajé, tẹ́ ẹ bá lájé ẹ lọ bọ ajé níbi tán bá ti ní. Ifá ní tẹ́ ẹ bá ní ẹsẹ̀, ìyẹn ni pé ẹ̀yin náà ẹ invent ajé sínú ilé yín kẹ́ máa bọ́. Ifá ní rírí owó yóò bọ́ sí ìrọ̀rùn tẹ́ ẹ bá lè bọ ajé dáadáa. Ó sì dárúkọ nǹkan méjì tó ṣe pàtàkì ṣùgbọ́n wọn ò yọ̀ǹda fún mi láti dárúkọ àwọn nǹkan náà tẹ́ ẹ lè fi bọ́. Wọn ò yọ̀ǹda fún mi. Ó ní nǹkan ẹlẹ́ẹ̀kejì tí bàbá yẹn sọ̀rọ̀ lé lórí. Wọ́n tún wá sọ̀rọ̀ lórí pé kí ọdún yìí àwọn èèyàn gbọ́dọ̀ ṣọ́ra lórí dúkìá dáadáa. Ifá ní ká má gbẹ́kẹ̀lé èèyàn jù lọ́dún yìí, ká má bàa tẹ̀yìn gbèrú wá. Ó ní tí Ifá ojú ọdún yìí wí. Ẹ má gbára lé èèyàn gan jù, ẹ má gbẹ́kẹ̀lé èèyàn jù. Ara yín ni kẹ́ ẹ believe, ká má bàa tẹ̀yìn gbèrú wá. Ifá ló sọ bẹ́ẹ̀. Ó sì ní ká má fi dúkìá wa dáyàn pé property jẹ́ kí n lọ gbé sọ́dọ̀ èèyàn kan ká má bá mi mójútó. Ó ní torí disappointment ká má bàa jí gbé lọ́dọ̀ nìyẹn, àbí káwọn èèyàn kẹ́niyẹn má sọ dúkìá wa di títí ẹ̀. Ó ní ká ṣọ́ra dáadáa lórí dúkìá torí ikú òjijì again. Ká má bàa dẹ́mi èèyàn lógbòdò torí àti jẹgàba lórí dúkìá èèyàn. Ara wọn kan tí Ifá sọnù nínú ọdún yìí. Ifá dẹ̀ tún sọ̀rọ̀, ó tún síwájú, ó tún ní gbogbo àwọn tó wà nípò, ó ní kí gbogbo àwọn tọ́lọ̀ ń gbé sí ipò gíga tó jẹ́ pé orí ipò náà wà tí 2024 fi dé bá wọn bẹ̀. Ó ní kí gbogbo wọn ṣètùtù, kí wọ́n bọ ẹlẹ́dàá wọn, kí gbogbo àwọn nǹkan tí wọ́n ti ṣe láṣepamọ́ káṣírí rẹ̀ má bàa máa tú. Ṣé ẹ gbọ́ ohun tí Ifá sọ dáadáa? Ifá ló sọ bẹ́ẹ̀, kì í ṣe mi. Gbogbo àwọn ibi kì í ṣe ire o. Ó ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí wọ́n lè ti ṣe láì dáa nípamọ́ káṣírí rẹ̀ má bàa máa tú nínú ọdún yìí. Ó ní bó ṣe ń sọ lẹ́ẹ̀kan pé ní tí ó ṣẹlẹ̀ next year yìí 2024 yìí ní ó bí nínú ìrìn àjò oníkálukú. Tó bá wù ọ́ ìwọ ṣe dáadáa, tó bá wù ọ́ kìrìsíkà kọ́rùn ṣe kàǹṣó. Ọ̀ ń gbin ọjọ́ ọ̀la rẹ díẹ̀díẹ̀ ni. Ó wá ní ètùtù kan wà máa yọ̀ǹda eléyìí fáwọn èèyàn. Ó ní gbogbo ẹ̀dá tá a bá wá gbé sí ipò tí àwọn èèyàn bá wá ń fún wọn ní ìṣòro, tó bá jẹ́ pé wọ́n ní ìdojúkọ tó le lórí ipò tí wọ́n wà nítorí àti ṣe dáadáa, wọ́n rí i pé ó difficult fáwọn láti yanjú nǹkan. Ó ló ní tí wọ́n ó ṣe nítorí ikú òjijì ká má bàa gbẹ̀mí wọn. Torí tẹ́ẹ̀ bá wà ń pò wọ́n lè máa wá ẹ̀mí èèyàn láti dá lógbodò.
tàbí láti da ìrìn àjò yẹn rú, ó ló ní ètùtù kan tí màá yọ̀ǹda tó ní kí wọ́n ṣe. Ó ní kí wọ́n lọ wá àgbò funfun pé kí wọ́n mú lọ sídìí èṣù. Ó ní wọn ò gbọ́dọ̀ fọ̀bẹ dú àgbò yẹn fẹ́ṣù, àyàfi kí wọ́n wá pọ́npọ́ tí wọ́n fi lu àgbò náà pa sídìí èṣù. Ṣé ẹ rí ètùtù tó ní kí wọ́n ṣe? 2024 ni o tó bírùn Ogbe-Okanran. Ẹ lọ bèrè lọ́wọ́ babaláwo tó bá mọ Ifá dáadáa. Tí Ifá ọdún yìí sọ nìyẹn. Ifá ní gbogbo àwọn tí bá ń wá ọmọ nínú ọdún àwọn àgàn, ó lọ́dún yìí ọdún ayọ̀ ni fún wọn, pé kí wọ́n múra gidi, kí wọ́n gbìyànjú lórí ọ̀rọ̀ ọlọ́mọdé, pé Ifá pé àdúrà àwọn ó gbà lọ́dún yìí, pé àwọn náà ó fòsùn ó fi kínmọ́lá. Ifá sọ bẹ́ẹ̀. Ifá yìí ń sọ ètùtù tiwọn náà. Ó ní kí wọ́n wá obì méjì àti adìẹ àkùkọ tó gbó kan àti eku olóńsè àti ẹja gbígbẹ àti ìgbín. Ifá ní pé tán bá lè ṣe bẹ́ẹ̀, ọ̀rọ̀ ọlọ́mọ wíwá yóò di ìrọ̀rùn fún wọn, pé kí wọ́n fi ṣètùtù. Èmi kọ́ ni màá bá yín ṣe o, ẹ wá babaláwo tó mọ̀ ń pa ẹ̀ ní Ogbe-Okanran nífà rẹ̀. Ifá ti dá àwọn àgbẹ̀ náà lóhùn. Ó ní kí àwọn àgbẹ̀ lọ́dún yìí pé kí wọ́n fi ohun re oko kí wọ́n fi ṣe ètùtù. Ó ní kí wọ́n fi ohun re oko ṣe ètùtù kí ìyàn kó má bàa wọ ilẹ̀ wa, kí gbogbo nǹkan oko lè bá da. Ó ní kí wọ́n wá obì méjì, òbúkọ, ara nǹkan àwọn àgbẹ̀ lòbúkọ, kí wọ́n wá iṣu, kí wọ́n sì wá ọ̀pọ̀lọpọ̀ àgbàdo, ọ̀gẹ̀dẹ̀ dúdú, ewé àti ọkà bàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ nǹkan oko. Ó ní kí wọ́n fi ṣe ètùtù, kí wọ́n wá ibi tí wọ́n ti lọ ṣe kádùá ìlú lè bá gbà. Ó sì sọ̀rọ̀. Ó ní Ifá ní kí àwọn ọkùnrin kí wọ́n ṣọ́ra lórí àwọn ìyàwó wọn. Ó ní a gbọ́dọ̀ fún obìnrin wa ní àyè ju kó mọ káàkiri bíi kó mọ lọ ọ̀dálẹ̀ àbí kó mọ sọ pé òun fẹ́ sáré débì kan. Ó ní ká má fobìnrin láàyè púpọ̀ jù lọ́dún yìí torí àwọn tí máa ń gba ìyàwó oníyàwó. Ó ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó bọ́ sọ́wọ́ ọkùnrin lọ́dún yìí tí wọ́n ó gbẹ́sẹ̀ lé wọn lórí tó yẹ pé yóò di àlọ́ lámilámi, àlọ́lárí àràbọ̀ rẹ̀ yóò ṣẹlẹ̀ nínú ọdún yìí. Ifá ni o, ẹ tẹ̀lé tó bá wù yín, ẹ pé irọ́ ni, ìyẹn ní ṣètùtù rẹ̀. Ifá ní àgbéga lẹ́nu iṣẹ́ ń bẹ fáwọn òṣìṣẹ́ lọ́dún tá a wà nù rẹ̀ yìí. Ifá ní àgbéga ń bẹ. Ifá sì ní káwọn èèyàn ó dáko, òní ẹlẹ́ẹ̀kẹjọ. Ó ní iṣẹ́ oko káwọn èèyàn mú lọ́kùnkúndùn lọ́dún yìí dáadáa, pé èrè ó wà fáwọn àgbẹ̀ ní gbogbo ọ̀nà. So ibi tí àwọn ará abé ti wá rí wípé àwọn èèyàn kan tí wọ́n ti pẹ́ tí wọ́n jẹ́ kí nìkan wọ́n ó kú, èmi ò mọ ibi tí wọ́n ti rí, débi pé wọ́n wá ń dákọ̀ bàbá wọn bàbá pé yóò kú lọ́dún yìí. Torí ẹ̀ ló gbé àwa wá sórí ìkànnì yìí wípé ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ẹni tó ní làákàyè, ìwọ̀nba ní kẹ́ ẹ tẹ̀lé ọ̀rọ̀ òfegè tó ń lọ káàkiri lórí ayélujára tí wọ́n ń pé tí gbogbo wọn wá ń dàrẹ́ẹ̀tì rọ́ sí bàbá Adébóyè pé yóò kú. Ṣẹ́ni tó sọ bẹ́ẹ̀ sóhun ò ní kú, ayé lòun ó máa gbé lọ ni. Òun ìṣeré pé òun ara òun gangan ó kú. Torí ẹ̀ ẹ̀yin ènìyàn mi, ẹ fi làákàyè lólé ayé yín, ẹ má jẹ́ káwọn èèyàn dẹ́rù ayé bà yín mọ́. Ìdẹ́rùbà ní jẹ́ káwọn èèyàn bọ́ sọ́wọ́ àwọn èèyàn. Ìgbà tí wọ́n bá ríran sí ọ̀hún ó fi bẹ̀rù sí i. Wọ́n lè lákọ̀ọ́ bí ọmọ ọ̀tá rẹ̀ ó kú pé kó lọ wówó wá, sọ̀ọ́ ní wówó. Bọ́n ṣe tírèènì tiwọn nu. Irú irọ́ tó yìnbó lò kalẹ̀ lórílẹ̀‐èdè yìí tí wọ́n fi mú wa sìn, òun náà wọ́n ń lò lọ. So ẹni tó bá ti wá dá wọn mọ̀, ẹ̀yin ẹ̀ kàn ra máàkì wọn ni, kò nídìí kẹ́ ẹ bá wọn jiyàn. Ẹ má jẹ́ wọn bọ́ sọ̀rọ̀ tó máa ń bọ̀, torí ibi táwọn èèyàn wá gbọ́n délé nìí. Tán bá fẹ́ bá yín sọ̀rọ̀ tó bá ti mọ̀ pé ẹ ní nígbàgbọ́ náà àwọn wọn wà á lo èpè ni wọ́n fi sọ.
ará àfáà kan lọ́n láìpẹ́ yìí tí ń ṣàdúrà fáwọn èèyàn tó tọwọ́ bọnú agbádá, ó sì gbé olúgbòhùn jáde, ó sì sọ̀rọ̀ sí, ó sì gbé agbádá padà. Èmi ò láǹfààní àti mo fi àwọn fọ́nrán yẹn hàn yín ni, ṣùgbọ́n tí mo bá rí màá share sórí ìkànnì yìí, rí ń bẹ̀. So gbogbo ohun tí wọ́n kírètì sínú ayé wa láfíríkà nìyẹn. Wọ́n kírètì ẹ̀rù tó jẹ́ pé tí ẹ̀rù bá bà wá ní tẹ̀lé wọn jìnnìjìnnì. Ìdí nìyẹn tọ́pọ̀lọpọ̀ kan fi ń sọnù lọ́wọ́ wa. Èmi ò ní sọ jù báyìí lọ. Ètò ń bọ̀ tá a mú bọ̀ tó lágbára, ṣùgbọ́n torí ọ̀rọ̀ ojú ọdún tá a ti promise láti last year ló jẹ́ kí n mélé wá ní ṣókí. Kò ní jù báyìí lọ. Ṣé àdúpẹ́.